ìtẹ̀síwájú ṣáàdìtì tẹ̀wá ọlọ́run ló dé wà láyé yìí ṣe bóun lóhun tó ṣológun ló wà lẹ́ṣà ẹgbẹ́ wa ò ní tú o. alright èèyàn mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ dókítà Mutiu Táíwò Ọlátìgbòye yìí pírẹsidẹ̀ntì ti yá ni èjì rẹ̀ o wíríwírí lójú orogún ó èjì wọ̀rọ̀ lójú mẹ́mà ẹ̀ Táíwò tí mo sọ bàbá mi tọ́jú Alfulani Dáúdà mi vice president ọ̀tìwáni bàbá mi tọ́jú bàbá mi Dr. Soliu Ishaq Ọlálékan general secretary èèyàn mi ní àṣùgbàgbé kò ní kan ẹ bàbá mi gbàgbóhùn lẹ́nu mi àṣírí yìí kò ní tú o. ṣe béèyàn mi ní ọlọ́lá lónìí tèmi national coordinator Dr. Mumini Adéọlá ọmọọba àṣírí yìí kò ní tú o. kí ni máa jẹ yóò gbàgbé dókítà tèmi ọmọ ẹlẹ́hà Dr. Rasheed senate president. gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe nínú fídíò mi kan nínú fídíò tí mo upload bóyá ní last week or this week gẹ́gẹ́ bí àdéhùn tí mo sọ tí mo ní tí a bá ti rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn bíi 100 wípé màá ṣàlàyé iṣẹ́ kan tó ní agbára tí yóò máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún gbogbo àwa tí a bá rí ṣe. Mo ṣe àdéhùn náà àmọ́ láì ní jẹ́nì tí yóò ṣe àdéhùn tí kò ní mú ṣe. Gbogbo ìgbà tí mo bá ti ṣe àdéhùn ṣe kan ẹ má rò pé mo gbàgbé o, wàláì mi ò gbàgbé àyàfi tí n bá ti fẹ́ sọ̀rọ̀ nípa ìlú kù. Tí n bá ti ṣe àdéhùn kíní kan pé màá sọ lórí ètò ẹ má doubt ẹ má rò pé bóyá mo gbàgbé àyàfi tí ò bá ti sáyè fún mi láti sọ. Mo ṣe àdéhùn wípé ìmùlẹ̀ kan wà tá a mọ̀ sí ìmùlẹ̀ onílé mẹ́ta, ìmùlẹ̀ funfun onílé mẹ́ta tí ó máa mú yàn rìn dáadáa nínú ayé. A kú lè rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn tí wọ́n á ní ìwọ náà ṣe lò ó kó mú ẹ̀rìn dáadáa nínú ayé, torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò gbàgbọ́ yé ọ̀rọ̀. Òun náà ni ò jẹ́ kí n sọ ní èdè Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí mo ṣe máa fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Mo ṣàlàyé iṣẹ́ kan recently, mo ní awọ́rò olókìkí èyí tá a máa fi ń kọ ẹnu ọ̀nà wa tó máa ń jẹ́ kí iṣẹ́ téèyàn bá ń ṣe ó popular. Ẹnìkan ní why tí mi ò ṣe ṣé kí n ní subscriber tó pọ̀, mo kàn rẹ́rìn ni mo pè á. Ọ̀rọ̀ dìdìrín lélẹ́yìí ń sọ yìí, ọ̀rọ̀ dìdìrín ni. Èmi ò fèsì fún ọ̀rọ̀ ìjọ náà. Ẹlẹ́mìí lè máa rò pé iṣẹ́ yìí tó rọra mú wáyé tó ní ó máa jẹ́ kéèyàn rìn inú ayé. Ìgbà táwọn bá ti mọ mínì rírìn inú ayé yẹn wá ní tí wọ́n tó kú Nàìjíríà tó kú lu Nàìjíríà ló ní ìmùlẹ̀ kan gbé rìn inú ayé. Ṣé rí, mo máa ń ṣàlàyé iṣẹ́ fún wa gẹ́gẹ́ bí mo ṣe lè ṣe ẹ sì má jẹ́ ká fi ara wa wé ara wa. Ìmùlẹ̀ tí mo fẹ́ mú wá ní òní tí mo fẹ́ ṣàlàyé fún yín, ẹlòmíì inú wa lè lò látàrí iṣẹ́ tó ń ṣe. Òkè sì tó wáyé pé irú iṣẹ́ tí mo ṣe ń ṣe mò ń dáyàn lóhùn, sọ̀rọ̀ mi ti yé, mo ṣe irú ẹ̀. Bóyá mo wá ní customer kan tó jẹ́ bóyá bíi contractor tó ń gba iṣẹ́ gidi, èmi àti ẹ̀jọ̀ wá ṣe. Ẹ má believe pé nǹkan tí òun bá rí èmi lè rí. Iṣẹ́ olúkálùkù wa yàtọ̀.
nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ ṣẹ́ nìyẹn. Torí ẹlòmíì lè máa sọ pé onírú ẹ̀ lọ́wọ́ ni ó ti rìn jìnnà jù báyìí lọ nǹkan kan. Mo dúpẹ́ ibi tẹ́mi wà o, alhamdulillah, mo dúpẹ́ gan. Ṣé rí ìmùlẹ̀ yìí ọ̀rọ̀ ìmùlẹ̀ yìí dàbí ẹni tó bá mọ késẹ̀tì ayé jóun tá a máa ń kì bọnú fídíò. Ṣé pé tó bá ti dọ̀tí ojú ẹ̀ máa ṣe bàlàbàlàbàlà ànírín kankan mọ́. Wọ́n tún wọ́n á ní kéèyàn drop kíní kan sórí késẹ̀tì yẹn, wọ́n á fi sí inú ẹ̀. Àwòrán á máa clear díẹ̀díẹ̀. Bí kíní ẹ̀ bá ṣe dọ̀tí tó bẹ̀rẹ̀ ó ṣe rọra máa clear díẹ̀díẹ̀ títí tí ó fi clear. Bẹ́ẹ̀ ni ìmùlẹ̀ yìí ṣe rí. Ṣé rí ìmùlẹ̀ yìí tí a pè ní onílùú mẹ́ta, onílé mẹ́ta tó mọ múyàn rìn nínú ayé, ó ti máa yé àwọn aláṣìírí tó wà níbí báyìí. Kì í ṣe pé bóyá ó máa mú ẹ lọ kọ̀nẹ́ẹ̀tì wàá lọ wo ẹgbẹ́ kan rárá. Mo ti lórí ẹ̀ kan, mo lórí, mo sì ti sọ pé mi ò ní lò mọ́. Mo ní mi ò ní lò mọ́. Ṣé rí ìmùlẹ̀ eléyìí ìmùlẹ̀ funfun ni, ilé funfun ni, kì í ṣe ìmùlẹ̀ téèyàn lò tẹ́ bara yín ibi tí ò dáa. Mo fi Ọlọ́run bá mo fi ṣe ẹlẹ́rìí. Ìmùlẹ̀ yìí tí mò ń ṣàlàyé yìí tí èèyàn bá lò, eléyìí kì í ṣe oògùn o, àṣírí ni o. Ó máa mú yàn rìn gan-an ayé, á mú ìwọ̀nù ayé, ẹ mọ nǹkan tó ń jẹ́ ayé. Ẹni tí ọ̀rọ̀ ẹ ti dàrú tẹ́lẹ̀ tí wọ́n ti ọwọ́ burúkú bọnú iṣẹ́, wàhálà ẹ̀ jẹ́ kó lọ gbìyànjú ẹ̀. Kò sẹ́ni tí nǹkan ò dá lọ́wọ́ ẹ̀ o. Èmi tí mo wà wájú yín náà tí mo bá yín sọ̀rọ̀, èmi ò lè fi ọwọ́ sọ àyà pé nǹkan ò ṣe báyìí fún mi rí. Kò sí ẹni tí nǹkan ò dá lọ́wọ́ ẹ̀. Olówó gan tó ní owó lọ́wọ́, ó máa tó àwọn stage kan tí mo sọ pé business ò dẹ̀ wá fi bẹ́ẹ̀ wá òkè ní táìmù yìí. Bí Dangote ṣe lówó tó, ẹ rí pé kò dúró sójú kan, ó sì tún ń ṣe, ó mú mọ́ra wọn náà ni. Ó yàtọ̀ síra wọn o. Ṣé ẹ rí ìmùlẹ̀ yìí? Wọ́n tó yẹ pé ìgbésí ayé ti dàrú tán, wọ́n ti fi iṣẹ́ ẹ̀ dà ẹ́ láàmú, wọ́n ti fi àwọn nǹkan kan dà ẹ́ láàmú tó sáfẹ́ bọ́ lọ́wọ́ ayé, tó fẹ́ di àwòmọ́jú fún wọn. Ó fẹ́ di ọ̀pọ̀lọ́ lójú ẹlẹ́gùúsí tí ẹlẹ́gùúsí ò gbọdọ̀ mú kó fi yí ata. Àbí ó la máa ń ṣe iṣẹ́ yìí ó dáa gan o. Fẹ́ni tó bá lè ṣe é, fún ẹni tó bá lè ṣe é. Èmi náà lọ́mọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Muti Ọlátìbóyè táyé mọ̀ sí wí jẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ lórí ètò yìí, ó náà ni pé a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò láwọn kan kéékèèké tí ò pani lára. A sì tún mọ̀ ń bára wa sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà, ìtumọ̀ àlá, bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tó bá jẹ́ pé léyìí tí mo mú wá ní òní tó sì wà lára ọ̀kan tí ẹ̀ ń wá tẹ̀sí bá pàdé lórí ètò yìí, ẹ má wá ya aláìmoore. Ẹ gbìyànjú, ẹ like, ẹ comment, ẹ share fídíò yìí fáwọn tó bá tún nídìí ẹ̀. Tó bá jẹ́ pé a fẹ́ fi sí láṣìírí láàrin ara wa, tẹ́ ẹ fẹ́ share pẹ̀lú ẹlòmíì, ẹ kàn like, ẹ comment, torí pé àǹfààní lèmi náà jẹ́ fún yín. Mo tẹ́ fi jẹ́ àǹfààní fún mi, mo náà ní láti like. Tẹ́ bá sì tún fún wa ní super thank, a tún máa appreciate ẹ̀. A máa appreciate ẹ̀. Tá bá wá rẹ́ nìkan tí wọ́n wá ń comment lórí comment section pé ẹ kọ nọ́mbà yìí sílẹ̀, ẹ pé Dr. Kineka, ẹ pé Dr. Ben, ẹ pé Dr. Audu, ẹ pé Dr. Sulaiman, ẹ má dá wọn lóhùn o. Lẹ́yìn nọ́mbà mẹ́ta tí mo fẹ́ fi sílẹ̀ yìí, ẹ má pe nọ́mbà kankan o. Ṣé wá rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo fẹ́ mú wálé ní òun náà ni ìmùlẹ̀ onílé mẹ́ta tó mọ mú yàn rìn dáadáa nínú ayé. Lẹ́yìn kí ṣe ìmùlẹ̀ tẹ́ lò tán tí ẹ mọ̀ lálàkàlà o, ìmùlẹ̀ funfun leléyìí. Ó wá pé irú ẹ̀ méjì. Àmọ́ ẹ jẹ́ kí n sọ alákọ̀ọ́kọ́ yìí. Ṣé alákọ̀ọ́kọ́ yìí?
ẹ lọ ra ẹyẹlé funfun. Ẹyẹlé funfun báláwú, ọjọ́ tí mo fẹ́ ṣe iṣẹ́ yìí fúnra mi, ẹyẹlé funfun tí mo rà mo sìn fún oṣù kan. Rísì tó jẹ́ kí n sìn fún oṣù kan ni pé láti lè mọ̀ bóyá dúdú wà lára ẹ̀, torí tí ẹyẹ dúdú bá wà lára ẹ̀ tó bá yẹ kó wọ́n ti tù yẹ̀ kúrò, oṣù kan tí mo fi sìn yẹn dúdú yẹn ó jáde padà. Tẹ́ bá fẹ́ kí ó mú yín rìn dáadáa gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ ṣàlàyé yìí ni o, ẹ jẹ́ ká wá ẹyẹlé funfun rà. Ẹyẹlé funfun báláwú, a lè sìn, a dẹ̀ lè béèrè lọ́wọ́ ẹni tàbára yà àti sìn já béèrè pé jọ́ nítorí Ọlọ́run ṣé ẹyẹlé funfun ni, tó bá ti ní funfun ni ẹ jẹ́ ká lò ó. Tá bá ti mú ẹyẹlé ìdílé, ẹ jẹ́ ká wá àgbọn mẹ́ta, odidi àgbọn tó bá lómi dáadáa mẹ́ta, jàlábíà funfun, bóyá bọ́ksà ni o tàbí pátá funfun, gbogbo nǹkan tó fẹ́ lò funfun ni o. Ra ike white funfun. Tó bá ti fẹ́ ṣe iṣẹ́ yìí, wá wọ aṣọ funfun, bóyá pátá funfun ni o, tó bá yẹ pé àwọn obìnrin ni o, bóyá brown funfun ni o, gbogbo tapasa ti fẹ́ lè jẹ́ kó jẹ́ funfun. Lẹ́yìn bàtà tàbí nǹkan mìíràn tó bá wà lára wa, aṣọ ta fẹ́ wọ̀ ọjọ́ yẹn funfun ni ká lò. Ẹ jẹ́ ká mú ẹyẹlé jáde lóye tí ò ti kú, ẹ jẹ́ ká la àyà ẹ̀. Gbogbo nǹkan tẹ́mi sọ pé mi ò lè ṣe mọ́ nìyẹn o, torí mo lójú, mi ò dájú tó bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká la àyà ẹ̀ lóye. Tá bá ti là á, ọkàn ẹ̀ tó ń sọ kúlúkúlú yẹn láti fi nǹkan gé lẹ́ẹ̀kan náà. Tá bá ti gé, kó tó dípa gé, ẹ jẹ́ ká ti pa àgbọn kan nínú àgbọn mẹ́ta yẹn sínú kọ́ọ̀pù funfun yẹn, omi ẹ̀ sínú kọ́ọ̀pù funfun. Tá bá ti yọ ọkàn ẹyẹlé yẹn, tí ọkàn yẹn ò tí kú ni o tó sì ń sọ kúlúkúlú, tá bá ti já báyìí, ẹ jù sẹ́nu, ẹ fomi àgbọn yẹn lò lẹ́ẹ̀kan náà. Tẹ́ bá ti fomi àgbọn yẹn mú tó ti lọ sọ́hùn, ẹ ṣẹ̀ṣẹ̀ wá bọ ẹyẹlé yìí, ẹ gé orí ẹ̀ dànù, ẹ gé ẹsẹ̀ dànù, ẹ tú gbogbo òye ara ẹ̀, ẹ wá gé ẹran ẹyẹlé sí 16 yẹn 16. Tẹ́ ẹ bá ti ṣe ríṣẹ́ yìí, a kì í ṣe fún yàn o. Tẹ́ bá pè mí pé kí n bá yín ṣe, kò sí mo ṣe fẹ́ ṣe fún yín o, kò sí. Àyàfi tẹ́ ẹ bá tí ń jọ ń bá fẹ́, tẹ́ bá fẹ́ ṣe, tẹ́ bá wà lọ́dọ̀ mi tí wọ́n á ṣe fún yín. Àmọ́ pé ẹjọ́ bàbá yín bá ṣiṣẹ́ kẹ́ fi ránṣẹ́, kò sí ní ṣe o. Àdé dààmú lágbára Ọlọ́run. Ẹyẹlé ẹ jẹ́ ká gé sí 16, ẹ jẹ́ ká kó sínú pọ́ọ̀tù kan, ṣáà ti kó sínú pọ́ọ̀tù kan. Ṣé wá rí tá bá fẹ́ tó bá yẹ àgbọn tá fẹ́ lò, ẹ jẹ́ ká jẹ́ kí àgbọn tó tóbi tó mi inú ẹ̀ pọ̀. Àwa lè fi díẹ̀ ká fi fọ́ àgbọn kan nínú, tẹ́pá ti lo àgbọn kan nínú mẹ́ta yẹn, ó kù àgbọn méjì. Ẹ jẹ́ ká wá fọ́ àgbọn ẹlẹ́ẹ̀kejì, omi ẹ jẹ́ ká dà sínú pọ́ọ̀tù. A lè fi díẹ̀ san díẹ̀ jáde kó nú ẹ̀jẹ̀. Tó bá wù ẹ́ dẹ̀ má san, tó ń jọ́ tèmi ṣe tèmi, mi ò san nù. Ẹ kàn kó sínú pọ́ọ̀tù, ẹ wá fọ́ àgbọn yẹn, ẹ fọ́ lé lórí. Àgbọn ẹlẹ́ẹ̀kejì yẹn fọ́, ẹ da omi ẹ lé lórí. Ẹ fi epo sí, ẹ fi iyọ̀ sí, ẹ má fata sí o. Tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀, ẹ sì kó jiná. Tó ti jiná dáadáa yẹn èèyàn mi. Tó bá ti wá di alẹ́, ẹ sọ sórí aṣọ òṣùká funfun. Tó bá ti di alẹ́, tá bá ti fẹ́ sùn, àgbọn kẹta yẹn ẹ pa, ẹ dà sínú kọ́ọ̀pù funfun yẹn náà ni. Aṣọ funfun lẹ́ máa wọ throughout ọjọ́ tẹ́ ṣiṣẹ́, aṣọ funfun ní kẹ́ wọ̀. Ó dáa tí èèyàn bá lè ṣe lọ́jọ́ Monday tàbí lọ́jọ́ Thursday. Tá bá ti wá ṣe ẹyẹlé yẹn tó bá ti jiná, tá bá ti fẹ́ jẹ lálẹ́, ẹ jẹ́ ká jẹ gbogbo ẹran ẹyẹlé yẹn pátá. Omi àgbọn tí ó tá fi ṣe tí ò bá ti gbẹ, ẹ jẹ́ ká mú sí. Àgbọn ẹlẹ́ẹ̀kẹta yẹn ẹ jẹ́ ká ti pa sínú, ẹ jẹ́ ká ti pa, ká ti fọ́ omi ẹ̀, ká ti dà sínú kọ́ọ̀pù kan. Omi ẹ̀ ni ẹ jẹ́ ká wá mú lé àṣejẹ yẹn lórí. Ẹ jẹ́ ká mú, kò jù bẹ́ẹ̀ lọ. Orun tá bá sùn ọjọ́ náà, ẹ jẹ́ ká kíyèsí. Ọjọ́ tí mo lò, odidi ìlú mẹ́ta mo dé. Gbogbo ìlú mẹ́tẹ̀ẹ̀ta tí mo dé, ogun ni wọ́n ń jà ń bẹ̀. Ìlú alákọ̀ọ́kọ́ mi ò mọ̀ ìlú náà, ogun mo bá wọn tán ń jà. Àwọn ọlọ́pàá náà ń jà, ọlọ́mọ làwọn tán ń bá jà, tán ń sá sábẹ́ bíríìjì tí wọ́n ń yìnbọn yìí gbogbo ẹ̀. Mo wà ń bẹ̀, mo kọjá. Ẹlẹ́ẹ̀kejì, the same thing, ogun náà ni wọ́n ń jà ń bẹ̀, mo kọjá. Ẹlẹ́ẹ̀kẹta ló wá yé mi. Ẹlẹ́ẹ̀kẹta tó wá yé mi yìí, ìlú tí mo rí lójú àlá tí mo wà, ìlú Senegal. Ọ̀rọ̀ tí mo sọ yìí, mo fi Ọlọ́run mo fi ṣe ẹlẹ́rìí. Ilé ò ṣe àròsọ, kì í ṣe àròsọ, mo fi Ọlọ́run mo fi ṣe ẹlẹ́rìí. Ìlú Senegal mo ti bára mi lójú àlá, tẹ́mi náà mọ̀ pé ìlú Senegal, mi ò dé Senegal rí o.
bẹ́ẹ̀ mo ti bára mi. Ìmúra wọn tó wá jẹ́ kí n mọ̀ pé Senegal ni mo wà òun náà ni pé wọ́n múra bí Haúsá, ogun ni wọ́n ń jà, wọ́n wà ní ẹgbẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì, wọ́n wá mú àdá kóńdó mọ̀ gbogbo ẹ̀ mú dání. Èmi mo tún wá lédìí ogun mo wà wájú. Àmọ́ bí mo ṣe lédìí ogun yẹn èmi mọ̀ lójú àlá pé ìrìn àjò lèmi máa ń ṣe. Mo wá ń béèrè lọ́wọ́ ẹnìkan níbo ni kábàárì bàbá Sheikh Ibrahim Niasse wà lójú oorun yẹn. Ìkan náà àwọn tó wá ń jagun yẹn sọ pé kábàárì wọn wà ní sáìdì bíbá yìí kí n mọ lọ. Bí mo ṣe fi wọ́n lẹ̀ nìyẹn, bí mo ṣe débi kábàárì bàbá nìyẹn, bẹ́ẹ̀ mi ṣe lajú nìyẹn. Ṣé rí gbogbo eléyìí ó ní nǹkan tó ń ṣe inú ayé ẹ̀dá, ó ní nǹkan tó ń ṣe o, wàláì ó ní nǹkan tó ń ṣe. Ó sì dá mi lójú pé tí ẹ bá lo iṣẹ́ yìí tíyàwó yín ò bá bàjẹ́ mọ́ yín lára o, tọkọ ò bá bàjẹ́ mọ́ yín lára o, a máa mọ̀ wípé ní àṣírí wà nínú ayé yìí. Ṣé rí, ẹ jẹ́ kí n sọ fún yín, ìwọ ọkùnrin tó bá lò, tó bá jẹ́ pé ìyàwó ẹ jẹ́ ẹnìkan tó jẹ́ pé tó bá ti bẹ́ẹ̀ kẹjọ jà nítorí pé ẹ ṣe tibítibí, níjọ́ tó bá lò ìyàwó ò gbé súnmọ́ ẹ, á dá ẹ láàmú gidi pé ẹ dandan ó gbọ́dọ̀ ṣe. Tí ìyàwó ẹ bá sì dá ọ láàmú, àwọn side chick ó pè ẹ, wọ́n dá ẹ láàmú, kó gbó sí ẹ lórí pé ọ̀gbẹ́ni wo kíní wù mí sí o, tètè má bọ́. Obìnrin ó máa ń bàjẹ́ mọ́kùnrin lára. Ìwọ obìnrin náà tó bá sì lò náà, ọkùnrin máa ń bàjẹ́ mọ́ yín lára. Tẹ́ bá lè mára yín dúró, láàárín ọjọ́ kẹta tẹ́ lò sẹ́ yìí tó bá wù nǹkan tó bá wù ní ẹ̀sìn. Àmọ́ ọjọ́ mẹ́ta yẹn ẹ filẹ̀. Èmi àti ọ̀rẹ́ mi kan tá a kọ́ ló ń gan ló sọ fún mi pé ìyàwó ti bàjẹ́ mọ́ òun lára, òun máa tún sí. Ojú bẹ́ẹ̀ lọ yẹ̀yọ̀ mi, wàláì kò jù bẹ́ẹ̀ lọ. Ìkan náà tún wá wà, ó jọ mí eléyìí náà ni, ó jọ mí eléyìí náà ni. Tí mo tún rí kọ́mẹ́ǹtì yín pé kí n filẹ̀, tí mo tún rí kọ́mẹ́ǹtì bíi 100 pé kí n filẹ̀, pé kí n release ẹ̀, kí n ṣàlàyé ẹ̀, àsọ. Èmi á sọ tí bá ti rí kọ́mẹ́ǹtì yín. Eléyìí náà Ẹiyẹle Funfun kan náà la máa ń lò. Ó wá ní ẹ̀ha òjé, ẹ̀ha bàbà, ẹ̀ha idẹ, àwọn ẹ̀ha yìí là á lọ́pọ̀. Ọkàn ẹyẹlé yẹn náà la tún máa lò, ọkàn ẹyẹlé yẹn la tún máa lò láàgùn pọ̀ mọ́ àwọn ẹ̀ha mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Tá bá ti wá gun ẹ̀jẹ̀ ẹyẹlé yẹn á dùn sínú ọtí ni, ọtí ṣìnáàpù. Ṣé wá lè yí tá ti dùn yẹn, tí a ti dùn pẹ̀lú bàbà òjé kíní yẹn tá ti sòrògbòdò yẹn, á sàtẹ́gùn ni. Tó bá ti wá dalẹ̀, tá bá ti fẹ́ lò àmú dání, láàmú wa sọ pé mo ti di idẹ, mo ti di bàbà, mo ti di òjé, mo wá parapọ̀, mo di ẹdán tó ń fò lágbede méjì wọn ayé àti ọ̀run. Tápá ayé kankan ò lè ká, apá oṣó apá àjẹ́ kankan ò lè ká, lẹ́bọ̀ ológun ò lè ká, àfá ò lè ká. Ó ní bẹ́ẹ̀ sì wá lò. Tẹ́ bá ti wá lò ó ti tán. Tí bá ti rí kọ́mẹ́ǹtì yìí, màá ṣàlàyé lágbára Ọlọ́run. Èmi náà lọ́mọ yín lẹ́ẹ̀kan sí àbúrò yín olólùfẹ́ yìí, Dr. Mutio Ọlátìbóyè táyé mọ̀ sí wọ́n jẹ́. Ẹni tó bá dìgbà míì ọjọ́ rẹ̀ á tún múrọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílẹ̀ kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí nǹkan mi ta ṣe àtẹ̀yí tá a ti ṣe, torí pé èyí tí a ti ṣe kò ní èyí tí a ti ṣe lọ. Ẹgbẹ́ ìwé ń jẹ́ iwájú ṣáni tí tàwa, Ọlọ́run ló dé wa láyé yìí, ṣe bóun lóhun tó ṣológun ló wà lẹ́ṣà.